Alájà Fatimata ọmọlára Àdùkẹ́ adé òkú ọdún o ìjì ayé yìí kò máa ní gbé lọ òkú ọjà bí o. Ẹ̀ka Àdùkẹ́ o Àdùkẹ́ òkú ọdún ọmọlára Fatimata Alájà tó rè mẹ́kàrí ẹ̀yà Taofiki Olùkọ̀tún mama Habibu Dr. Habiba mama Mubinu lọ́yà Taofiki mama Taofiki rètò mi wá kórì jẹ́ òpẹ́ láyé kò má fojú sunkún ọmọ àṣeyí ṣàmọ́dún àtúnṣe mi Fatima ọmọlára Alájà Fatima ọmọlára Àdùkẹ́ adé mọ́rin wà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ Olùkọ̀tún Alájà torí mẹ́ka túbọ̀ ní ọ̀rí lónìí onílẹ̀ yóò bẹ̀rẹ̀ àṣeyí sàmọ́dún ọdún ìṣọ́ ọdún ìdùnnú ọdún láàdún ètò kọ́ rẹpẹtẹ òní sọ́dún bànújẹ́ ayé òní jalè wọ́n pé wọ́n ní ọmọlára Fatima o yọ̀bọ̀rọ̀ ìwọ̀n máa yọ̀bọ̀rọ̀ láwọn ọ̀tá rẹ̀ ni Alhaji Taofik Accountant Taofik Ọlárẹ̀wájú Olùkọ̀tún ọkọ rẹ̀ náà ni ó ní ilé rẹ̀ ó máa ga ó tún wá ní tọwọ́ àbámọ́ bẹnu mama Habibu Ọládìmẹ́jì mi ni mama Dr. Habiba ọmọlára mi ni mama Mubinu Máyọ̀wá ṣèbọ̀ ọmọ rẹ̀ náà ni mama lọ́yà Taofiqat oyún kan sọ́lá ṣe ń bẹ nílé ní àbúrò dé mama Taofiki rètò mi wá mi bá wọn ọmọ rẹ̀ náà ní olóríire ọmọ ni wọ́n ṣe kó máa sọmọ yẹ̀yẹ́ láàrin wọn ọ̀rí Fatima ọmọlára o ìwọ lọmọ Alájà Ṣẹ̀rífà Adénáyẹ màmá rẹ̀ ni ìwọ lọmọ Táíwò Hùsẹ́nì bàbá rẹ̀ ọmọ Adénáyẹ lónìí mo rí ìbàlọ́dọ̀ rẹ̀ ọ̀rí bó bá dọ̀dún orógbó àgbò Àdùkẹ́ adé o bó bá dọ̀dún òbí kàṣà yọ dọ́dún lámàyọ òmíràn ọ̀nẹ́dájí sùn ọ̀nẹ́dájí pé aláwọ̀ bá máa wà lẹ́yìn rẹ̀ ni omi ìṣàrẹ̀ oníṣàrẹ̀ lọ́lá ọlọ́wọ́n ọba ìgbà rẹ̀ tí wọ́n wá lọ́wọ́n níjó pàṣányé Àdùkẹ́ adé o ẹ̀yìn fúnjọ́ Àdùkẹ́ mọ̀ pé wọ́n ń bọ̀ lọ́dọ̀ mi ọmọ àgọ́ odò lábẹ́kúta ọmọ àgọ́ odò mọ̀ pé mo mọ lẹ́wọ̀n bàbá rẹ̀ Àdùkẹ́ ló ń gbóhùn ẹnu mi dáadáa ẹ̀yìn lọ́mọ kẹ́sìn tó àgọ́ odò ọmọ olódò ńlá rẹ̀ ẹ̀yìn lọ́mọ orin gbógun yìnbọn dẹ ẹ̀yìn lọ́mọ àgọ́ odò ní mo rè mo yà lábà pínpín ẹ̀yìn lọ́mọ lábà pínpín ìyàwó àmọ̀ bẹ̀rẹ̀ ṣe ìjọ mọ kẹsìn lọ ẹ̀yin lọmọ onídàá ọmọ onídàá Àdùkẹ́ mọ̀ pé máa ń ẹnu yóò abẹ́rẹ́ kẹ́kẹ́ lójú ogun oníkẹ́kẹ́ sapá nílé bàbá tó láìra òun ẹni Àdùkẹ́ alábàjá wọn sáfò bọ́nà kẹ́kẹ́ tí sapá lára bàjá tí ń sáfò nínú ilé bàbá rẹ̀ ẹ̀yin lọmọ alápò yeye kìkì ọ̀rọ̀ sílẹ̀kùn ẹ̀yin lọmọ onílẹ̀kùn wúrà onílẹ̀kùn wúrà nínú ilé bàbá rẹ̀ àgọ́ odò ni mò ń ké lọ́wọ́lọ́wọ́ eré ń jígí o ẹ̀yin lọ́mọ alápọ̀dà ọ̀làlápọ̀dà ọ̀làpọ̀dà nílẹ̀ àwọn bàbá ẹ̀yin lọ́mọ àánú mi máa bọ́dọ̀ ọ̀yàlà àánú mi máa tápà ọmọ máa yàn bọ̀ kàrẹ́ ẹ̀yin lọ́mọ yàn bọ̀ kàrẹ́ ẹ̀yin lọ́mọ ọlọ́kà mẹ́rìndínlógún ọmọ rẹ̀ òkun ẹ̀ṣọ́ ọmọ ọlọ́kà mẹ́rìndínlógún.
mẹ́rìnlélógún ẹ̀yin lọ́wọ́ ẹ̀hún bọ̀kà rẹ̀ iná bara funfun ọkà abarapa pa nínú àwọn bàbá ẹ̀yin tulẹ̀ gbàmọ́lẹ́sà bímọ láti eréjì ogun náà bàbá ẹ̀yin ọmọ ìsílẹ̀kùn palẹ̀kùn di ọmọ àríjò ògùn lójó ogun àjòkáde ọ̀rẹ́ Fátímà ọmọ láwọn ń pè tán ọ̀tẹ̀ wá sọdún ìṣìnà wọn pẹ́ ká tún jápẹ́ lóun ṣe tẹ̀mí sí nínú owó ìran ńlá pẹ̀lú dẹ̀ra pẹ̀láyé kún tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ afẹ́pà láyé máa ń fẹ́ náà ayé ò ní fẹ́ ò pàṣà mẹ́rin ṣe kúrúnkú gbàǹkú wà ó sì kúnlẹ̀ mọ̀mọ́nà gbogbo wọn bá fọ rẹ̀ ṣe kàyí dànù àṣẹ ìṣàmọ́nà ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe òye. ọmọ pé tó bá ní tani nǹkan rèwé ládẹ́kọ̀ máa pọ́ lámì lẹ́kẹ̀lẹ́ mi jẹ́ Ibrahim Idris àtàrà yẹn fẹ́ kẹrẹ àgbáyé gbọ́túgbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ ọtí àkàn òpó ìloro ọmọ ìyá ọ̀la.